ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi. Ẹlòmíì ń wo ètò yìí lọ́wọ́, àárọ̀ ló bọ́ sí. Ẹlòmíì ń wò lọ́wọ́, ọ̀sán ló bọ́ sí. Ẹlòmíì ń wo ètò yìí lọ́wọ́, alẹ́ ló bọ́ sí lọ́dọ̀ tiẹ̀. Ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi, mo kí yín kú dédé àsìkò yìí o, gbogbo ọmọ Odùduwà. Èmi Ṣẹ̀ṣẹ̀ Adéwùsì náà ni o, tá ń tọ́ lọ́run tẹ́ ẹ mọ̀ sí bàbá olóyin òrìjínà, nítorí mò ń tó yin òrìjínà, òun ni wọ́n fi ń pè mí ní bàbá olóyin òrìjínà. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ lónìí, mo fẹ́ fi yín ní àṣírí kan, àṣírí tàn bàbá wa máa ń lò nígbà tẹ́mi wà ní kékeré, tí mo wà bí ọmọ ọdún 12 tí wọ́n ń jagun Àgbẹ̀kọ̀yà. Bẹ́ẹ̀ ni wọ́n á máa pè mí kí n máa kọ oògùn sílẹ̀, mo sì ráṣìírí díẹ̀ lọ́dọ̀ wọn. Ẹlòmíì á máa kọ oògùn, á ní mọ́ kọ́ pé o ní tòun, tí n bá ní kí ló dé, á ní tí wọ́n bá jí ìwé òun, ọmọ irú wọn gbà káǹtì lọ́wọ́ wọn ò rógùn ṣe báyìí o. Torí ibi tó yẹ ká ti lo dídé atare, bàbá ò sọ. Ibi ó yẹ ká lo ẹyọ atare, bàbá ò kọ sínú ìwé tiẹ̀. Ibi kọ́ yẹ ká ti lo atare 7, ibi ó yẹ ká ti lo ẹyọ atare 9. Àwọn bàbá yẹn ní kí n mọ̀ kọ sí tàwọn, àwọn bàbá kan ní kí n kọ tàwọn pé. Bẹ́ẹ̀ ni mi máa ń kọ́ yẹn lóògùn, yóò kọ́ yín kò ní kọ pé tó bá dẹ̀ jẹ́ pé oògùn tó jẹ mọ́ bíi nǹkan tó léwu ni, ó léwu púpọ̀. Ìgbà tí mo wà ní Mushin ní ọdún kan, níbi ọdún 1980, a wà ní ilé ẹmu, bàbá kan wá ń kọ́ àwọn èèyàn ní oògùn oríṣiríṣi. Ilé ẹmu láwa o, àmì náà ti fi sẹ́bò tirẹ̀ mí, kémi náà ṣe gò kan. Bàbá yẹn wá ń kọ oògùn, kálukú lọ ra exercise book àti bírò, à ń kọ́. Ẹmu bàbá yẹn tán, àwọn èèyàn ra ẹmu fún bàbá. Èmi ni mo ní bàbá, ẹmu yín ti tán níbẹ̀ ni, ẹ fún bàbá yẹn lẹ́mu ìgò kan, èèlò lẹ́mu gbà náà 30 naira. Ẹ bá fún màmá bàbá, ẹ bá fún bàbá ní pọ̀nmọ́ náà, pọ̀nmọ́ tí wọ́n gé 5 naira mẹ́rin, ó jẹ́ 20 naira. Mo sáà náà wàásù fún bàbá. Gbogbo àwa tá a kó oògùn lẹ̀ la kó oríṣiríṣi lọ́wọ́ bàbá. Ìgbà tá a wá ń lọ, bàbá ní kémi mọ́ tí ìlò òun fẹ́ rí mi. Nígbà mo ń lọ ni bàbá wa sọ fún mi pé gbogbo oògùn tí òun kọ fún alẹ́ kan kò pé o. Mo ní kò pé o, kí n múwèé jáde. Ó wá ń sọ fún mi pé eléyìí ẹ fàtàrí kún, eléyìí ẹ fi ẹ̀rùsùn kún, eléyìí ẹ fi kíní kan kún. Àti àwọn akọ oògùn rẹpẹtẹ lọ́dọ̀ yín nǹkan, ó ní ọkọ̀ fẹ́lẹ́ dà wọ́n, sẹ́fò lówó ẹ̀ ni. Mo tún wá bàbá kan lọ́jọ́ kan náà, mo ráwọn èèyàn rẹpẹtẹ lọ́dọ̀ ẹ̀, kálukú ń kọ oògùn, wọ́n ń kọ oògùn. Ìyàwó bàbá ń wá pé bàbá ń pé ọ̀dẹ̀ ni ọ́ o, kọ́kọ́rọ́ orí ẹ̀ sọnù ni, òun kọ́ wọn ní nǹkan lọ́fẹ̀ẹ́, kọ́ wọn ní nǹkan sóǹkọ́ pé fún wa ni. Ńgbà ọ̀kẹ́ mi mo ní sẹ́ ẹ̀kọ́ tèmi pé torí bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ̀kọ́ pé ó ń ṣe bẹ́ẹ̀ mi mú nǹkan wá fún un, mo ní mo mówó dání, èmi ò rìn lásán, mo ṣàfowólẹ̀ fún bàbá yẹn. Kí ni mo fẹ́ fàyọ? Tá a bá fẹ́ kọ́ra wa lóògùn, ẹ jẹ́ á kọ pé ká má kọ ààbọ̀, ká má fẹ̀mẹ́lẹ̀mí wé ewu. Lónìí àwọn kẹ́lẹ́kà tá bàbá máa ń lò tí wọ́n bá ń lọ sógun Àgbẹ̀kọ̀yà láàárọ̀, èmi máa ń bá wọn sà tí wọ́n bá kó jọ ni. Wọ́n ń pe èso kan ní èso àfọlá, ewé ẹ̀ bí ewé ẹwẹ́, bí ewé èrè ẹwẹ́, bẹ́ẹ̀ ló ṣe rí. Tẹ́ ẹ bá wá là tán, ọmọ tẹ́ ẹ máa bá nínú àfọlá bó ṣe rí rèé, àfọlá 3 rẹ̀. A wá mú atare ẹyọ 3, ojú ológbò, wọ́n pè kẹ́nìkan ní ojú olóńgbò. Ẹ wò, èso ọ̀mísìnmísìn náà ni o, ewé ọ̀mísìnmísìn ló máa ń so èso ọ̀mísìnmísìn, òun náà ń pè lójú olóńgbò. A mú 3 rẹ̀. A wá mú ẹyọ atare 3, ẹyọ atare 3, kò ń so dídí o, ẹyọ atare 3. Ẹ wò bó ṣe wà yìí, ẹyọ atare 3 òní, ẹyọ atare 3, ojú ológbò 3, èso àfọlá 3. Ẹ wò, á wà mí omi la fi gbé sọ́mù,
omi alẹ́fọ́mi lò ẹni bá lè mí bẹ́ẹ̀ lè mí bẹ́ẹ̀ ṣùgbọ́n ó dáa ká fi omi lò sọ́hùn. Agbo òjọ́ ni kì í gbà tì bí ẹ̀ bá lọ sójú ìjà ọlọ́run yóò sọ lọ yóò dẹ̀ sọ bọ̀ tó bá dijọ́ kejì ẹ lọ wọnú gbẹ̀yìn ẹ bá ń bẹ̀ yóò ti jáde padà kò wúlò níjọ́ kejì mọ́ ẹ tún ṣe níjọ́ kejì. Tí èèyàn bá fẹ́ wọ bàálù tó bá lo kínní yóò miss flight kò ní bá bàálù yẹn lọ bí bàálù bá jà nǹkan kò ní ṣe kò ní rí bàálù ń bá lọ. bó bá jẹ́ mọ́tò èrò ni inú kíkọ̀ǹdẹ̀ sọ̀rọ̀ burúkú sí ọ kọ́ ọmọ lè bá lọ mọ́tò yìí ò ní lásídẹ́ǹtì láéláé. bó bá jọjú ìjà ni tí ń yin gbáyìn àgbo yóò bẹ́ẹ̀ fọgbà ẹnu sọ̀rọ̀ ọlọ́run yóò kó ẹ yọ. bẹ́ẹ̀ ni ṣé ẹ rí ètò tí mo ṣe lónìí mo fẹ́ kí ẹ bá mi share rẹ̀ fún gbogbo àjìjàgbara ẹ share rẹ̀ dọ́dọ̀ àwọn OPC ẹ bá mi share rẹ̀ dọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn ẹ share rẹ̀ dọ́dọ̀ àwọn fìjìláńtì ẹ share rẹ̀ dọ́dọ̀ àwọn àlànà ọmọdúà. ó wù mí kémi sọ tinú mi jáde ní o wúrà àti tùràrí èmi ò ní àmọ́ tẹ́mi ní èmi náà mọ̀ gbé ta o. àṣírí bí a ṣe ń foyín jà nígbà tó mi dà mí láàmú nígbà tí mo wà ní ìyẹ́sí tó mi wọlé mi ó bà àwọn àkáǹtì kan jẹ́ ẹni bá ní àṣírí ńlọ́wọ́ bẹ́ẹ̀ bá fún mi èmi náà gbà níbi tẹ̀mí lèmi náà ń sọ yìí ẹ tẹ́ bá fóògùn máa bẹ̀ ẹ̀tọ́ rẹ kò lè rí tẹlómìn bí wọ́n ṣe foyín jà ó sì wà náà Yorùbá tí wọ́n bá ṣe àdó yẹn lẹ̀ báyìí béèyàn bá tó gba yọ̀ mọ́ ọmọ ìjà lọ ni bẹ́ẹ̀ bá rántí rẹ̀ bẹ́ẹ̀ bá rí gidi ẹ̀ bẹ́ẹ̀ bá pè mí lórí ètò èmi náà gbà bá jẹ́ mọ́ kí n fún yín lówó èmi náà fún yín lówó lórí ẹ̀ bẹ́ẹ̀ ni ìkìlọ̀ fọ́mọ Yorùbá o bí kókó bá ń fẹ́ ni ní ẹ̀fẹ́ a kì í rìn ní ìjákùmọ̀ wọ́n tó la máa ń rìn ní ìjákùmọ̀ àwùjọ kóńdó la gbọ́dọ̀ dé wọ́n tún la máa ń lọ sáwùjọ kóńdó ìwọ̀nba rẹ̀ ni wọ́n yìí la tún máa ń mọ̀ ẹ̀ tún máa gbọ́ o. mo ní gbogbo ẹni tó bá lóògùn tó bá lóògùn àdá ẹ máa rí ní rẹ o. oògùn tẹ́lẹ̀ mi ń kó sára kí pàǹtí ló ń kó sára ti oògùn ti bàjẹ́ lára ẹlòmíì látọdún mẹ́ta ẹ̀yin mo jogún ẹ̀ lọ́dọ̀ bàbá mi mo jogún ẹ̀ lọ́dọ̀ ìyá mi ẹlòmíì sì tún kó kì ẹ rí ní rẹ ẹ dákun ẹ máa rí ní rẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa tún ṣe o. àìbánigbélé ká mọ́ tó ọ̀rọ̀ bára ẹni sọ. ariwo gbọ́dọ̀ pọ̀ ju àṣeyọrí wa lọ. ariwo kò gbọ́dọ̀ pọ̀ ju àṣeyọrí wa lọ. ẹ jẹ́ ká máa láṣìírí mọ̀sínú mọ̀síkùn gbogbo ẹ̀ tẹ́ ẹ màṣírí ká fẹ́ yẹ̀rọ òsùn ká fi borí ọ̀tá. ẹ̀yin dà ẹ̀yin tẹ́ ẹ mẹsẹ̀ lẹ́sẹ̀ bù ẹ̀yin dà ẹ̀yin tẹ́ ẹ mọ òkà lùwó ẹ̀yin tẹ́ ẹ mọ òkà ṣubú ṣeré ànàsáré ànàkákò ẹ̀yin dà. bàbá ń pariwo ẹgbàmí bí naninani bá naninani tí gbanigbani ò bá gbani ẹ̀yin ò mọ̀ pé gbanigbani náà ló ní kí naninani kọ́ mọ́ nani ni mọ̀sínú mọ̀síkùn. ẹ tẹ́ ẹ bá mọ̀ọ́gùn tẹ́ ẹ mi tutù tẹ́ ẹ lè ṣe nírú àsìkò yìí tí ẹ bá kọ̀ tẹ́ ẹ ṣe mo sọ́rí fún gbogbo yín o wọ́n sì sọ́rí fún yín lọ́kọ̀ọ̀kan bí onílágbájá ó ní mo sọ́rí fún gbogbo yín o wọ́n sì sọ́rí fún yín lọ́kọ̀ọ̀kan. gbogbo ẹni tí ẹ bá ń wo fídíò yẹn bá mi share rẹ̀ ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn ẹgbẹ́ OPC àmọ̀tẹ́kùn àti gbogbo àwọn àjìjàgbara. gbogbo ẹ tẹ́ ẹ bá ṣe oògùn tó bá jẹ mọ́ oògùn ìbọn tó bá jẹ́ iná fi ṣe ẹ mọ́ gbẹ̀kẹ́ lé tẹ́lẹ̀ yìí nìkan o torí pé tẹ́ ẹ bá ti pín ẹyin jẹ oògùn ṣiṣẹ́ mọ́ o. tẹ́ ẹ bá ti mu tíì alágolo tí wọ́n fẹyin sí ẹ ti pẹ́ ẹyin jẹ tẹ́ ẹ bá jẹ scotch egg ẹ ti pẹ́ ẹyin jẹ bẹ́ẹ̀ bá jẹ kéèkì ẹ ti pẹ́ ẹyin jẹ tẹ́ ẹ bá ti jẹ meat pie ẹ ti pẹ́ ẹyin jẹ. ẹ jọ̀ọ́ bàbá tí ẹ mọ́ ní ìbọn lẹ bá oní ẹlẹ́yin lẹ bá ṣe jọ ẹ rí ní rẹ o. àǹtí dúpẹ́ òun rọ́wọ́ yín o olúwa yóò gbọ́ adélẹ̀ lérí díẹ̀díẹ̀ o
wọn ò ní pa yín bí àǹtí Kudrat lówe 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 là ń lùlù àgídì ìgbò. Ẹ bá mi ṣe àfúgámì dọ́dọ̀ àǹtí Dúpẹ́, ẹ bá mi ṣe ẹ̀dọ́dọ̀ àwọn Kóìkì, ẹ bá mi ṣe ẹ̀dọ́dọ̀ Àwíkóńkó, ẹ bá mi ṣe ẹ̀dọ́dọ̀ ọmọ Lúkà, ẹ bá mi ṣe ẹ̀dọ́dọ̀ bàbá wa Bánjí Akíntóyè, ẹ bá mi ṣe àfúgámì dọ́dọ̀ olóyè Sunday Ìgbòho. Ilẹ̀ ìlérí Yorùbá òdì ilẹ̀ ìlérí o. Mọ̀ sínú mọ̀ síkùn olè tó fẹ́ wá káyàn mọ́lẹ̀ òkè ń dágbére. Kí ló dé táwọn pariwo ariwo ọ̀gbọ́dọ̀ pọ̀ jù sẹ́ lọ títí ìgbà míì tẹ́tùn mọ́ bá mi gbàgbé. Ẹ má gbàgbé ètò táwọn gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí òun ni Agbára Èèyàn Dúdú tẹlifíṣàn. Sẹ̀san Adébùsì tántọ́lọ́m náà ni mo ń ṣètò lónìí. Tẹlifóònù nọ́mbà mi 08054749455 títí ìgbà míì tẹ́tùn mọ́ bá mi pàdé láyọ̀ o.